púpọ̀ àwọn èèyàn ò gbà wípé Ọlọ́run sì wà bẹ́ẹ̀ Ọlọ́run bẹ bí tàtijọ́ àwa láàsín bíi ti gbani. Ìyá Wòlíì Àdàbẹ̀mí nínú gbogbo àwọn tá a polówó ẹ rí wípé èèyàn méjìlá polówó bàbá Fábùkọ́lá tán wà lọ́yọ̀ọ́, Ìyá Wòlíì Àdàbẹ̀mí tán wà nílùú Àkúrẹ́ lẹ́nìkejì. Ìyá yìí Ọlọ́run fún wọn sí pọ̀ tó jẹ́ wípé ètò àdúrà lóríṣiríṣi wọ́n tún wá gùnkè ẹ̀mí báyìí tó jẹ́ pé gbogbo èèyàn tí ẹ bá fẹ́ gba àdúrà lẹ́nu ìyá yìí ẹ máa pe nọ́mbà wọn 091 33 23 97 59. Ìyá Wòlíì Àdàbẹ̀mí. Bóyá iṣẹ́ yín ò lọ déédé, àìrí jẹ àìrí mu, ọ̀rọ̀ yóò tiẹ̀ wá yé yín mọ́, ọ̀dọ̀ Ìyá Wòlíì Àdàbẹ̀mí orí òkè wọn la wà yìí. Bá ń gbé kámẹ́rà sí orí òkè wọn, orí òkè Ìyá Wòlíì Àdàbẹ̀mí rèé, ọ̀tọ̀ ní chọ́ọ̀chì orí òkè rèé. Wọ́n kò nú àwọn wòlíì tí máa ń parọ́. Ìyá yìí Ọlọ́run kẹ́ wọn pọ̀ tó sì jẹ́ wípé kì í ṣàwọn tá ń wá àṣà jẹun wòlíì, Ọlọ́run ṣe ti wọn bẹ́ẹ̀. Ọlálékan Àyìndé Abẹ́rẹ́ ọ̀rọ̀ ló kọ mi, Sọ́náyà Fíkúdé orúkọ tó jowó lọ, abọ́ra tí kì í bá wọn kà ní sẹ́yìn pẹ̀lẹ́pẹ̀lẹ́, àṣà ò ní balẹ̀ kó gbé kwa sí àwòdò ní balẹ̀ kó gbódò yan. Ẹ̀yin náà kàn sọ́dọ̀ ìyá yìí, ìlú Àkúrẹ́ ni wọ́n wà, Àkúrẹ́ làwa náà wà, Àkúrẹ́ Olóyè Mẹ́kùn. Ẹ ṣeun. Ètò ó wà ńlẹ̀, ṣe ti rí báyìí. Ètò náà tún wà ńlẹ̀, ètò tẹ́wùtẹ́wù náà wà ńlẹ̀, ètò stroke ó wà ńlẹ̀, ètò HIV tó bá ní HIV ó wà ńlẹ̀, ètò fibroid ó wà ńlẹ̀, ìtọ̀ ṣúgà, ètò ìtọ̀ ṣúgà náà wà ńlẹ̀. Bẹ́ẹ̀ni ètò ìkan oṣù tó bá ń ṣe ségesège ó wà ńlẹ̀, ètò cash app bid fún ọkùnrin fún àwọn working boys ó wà ńlẹ̀, ètò tí obìnrin fi ń gbẹrù beads oyin ẹ̀ náà wà tán fi ń gbẹrù fìdí gbẹrù ó wà ńlẹ̀, bead ẹ̀ náà tún wà, gbogbo ẹ̀ ló wà ńlẹ̀. Ẹ díẹ̀ mi kẹ́ bèrè nǹkan tẹ́ fẹ́, iṣẹ́ oríṣiríṣi ló wà ńlẹ̀.